ọ̀rọ̀ yìí mo fẹ́ pín sí ọ̀nà méjì. I don't care who the matter hit. Mi kọ́. Ṣùgbọ́n mo fẹ́ pín sọ́nà méjì. Àkọ́kọ́ nú ẹ̀, ó ní gbogbo ẹ̀dá tó mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ lòun láyé. Tó lè gbàgbọ́ pé òun ti fi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìṣoríire. Tàbí tó ní wípé òun tó fẹ́ fi iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìṣoríire. Mi ń bẹ̀ wá o. Bọ̀ mo wò wípé a ṣe é ṣe o, kò ṣe é ṣe o, ó yẹ ká lè máa ṣàtìlẹ́yìn fúnra wa lórí ohun tó bá dáa. Ó yẹ ká lè máa gbéra wa lórí àti tẹ̀síwájú ọmọlàkejì wa. I'm sorry to bring this up. Mo rántí dáadáa nígbà tí incident ṣẹlẹ̀ sí ọ̀gá wa, ìkan náà àwọn ọ̀gá wa ń gbà yẹn, Dr. Yínká Ayéfẹ́lẹ́. Mo rántí Gbénga Adébóyè, Alhaji Dan Kasim, àwọn èèyàn bẹ́yẹn wọ́n rally round wọn Tọ́ba Ọ̀pálẹ̀yẹ tí wọ́n ti kún sí kọ́lọ̀ kó fọ̀rùn kẹ́ wọn. Wọ́n rally round wọn wípé no, ara wa ní o, kíní kan wọ́n gbọ́dọ̀ tọ́jú ẹ̀. Kó tó di wípé bitter experience jáde, Ọlọ́run padà sí sweet experience. Everything work fine for him now. Láti ìgbà yẹn, mi ò rò parí sọ̀rọ̀sọ̀rọ̀ kankan tó ọmọ Nàìjíríà ti rọ̀gbà yíká ẹ̀. Láti ìgbà yẹn di sin. And now, ìkan àwọn ọ̀gá wa again, Alhaji Dr. Oriyomi Hamzat, wọ́n dìde wípé no, ohun táwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan ò ṣe rí, he want to try it and to become the governor of Oyo State. Èmi fi sí inshallah. Ẹ̀yin tẹ́ wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní Oyo State. I think this is a very good time for us láti gbé tí wọ́n ń pè ní ẹ̀tanú ọ̀tẹ̀ àti òṣèlú kágbètì a bit. Kódà tá bá ń jẹ lọ́dọ̀ àwọn other politicians, mi bá believe pa lè fi làákàyè sí as creative as we are. Láti fi wò wípé ní ọmọ ìyá wa lélẹ̀ yìí o láì bó ti lè wò kórí o. Láti support Alhaji Oriyomi Hamzat with whatever we think we should. Especially gbogbo àwa tá wá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gan across the country. Any kind of reason, èmi, I'm a living witness. Bí sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí sọ pé àwọn gbádùn wa tó, wọ́n hate wa láti hold public position. You may not know. Mo rántí I contested for one position ní ọ̀dọ̀ wa ńbí. Lára tí wọ́n fi campaign against mi ni wípé sọ̀rọ̀sọ̀rọ̀ lásán. Ẹ gbọ́ statement yẹn. Wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ lásán. You are the president lé wa lórí. But alhamdulillah, I used that sọ̀rọ̀sọ̀rọ̀ lásán to silence the opposition. Nísìn tẹ́ bá dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní sọ̀rọ̀sọ̀rọ̀ máa ní sọ̀rọ̀sọ̀rọ̀ lásán náà ni wọ́n pè é. Tí a bá gbà kí wọ́n rí dínkù Oriyomi Hamzat tàbí kí wọ́n let down látàrí ẹ̀tẹ̀já gbogbo àwọn efforts tó ti ń ṣe on humanity, ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ́ kan. But for that profession, tá bá fẹ́ràn iṣẹ́ tá sọ pé ń ṣe tá fi ń jẹun yẹn, ó yẹ ká fún ní moral support. Ó yẹ ká fún ní moral support. Ìyẹn ẹni tó bá rò bẹ́ẹ̀. Tó bá dẹ̀ rò bẹ́ẹ̀, ọjọ́ tí ó bá kàn wọ náà, you will understand this very well. Ẹlẹ́ẹ̀kejì is concerning Atokumoku, ó kọ tí ò bá làákàyè mu. Atokumoku, ó kọ tí ò bá làákàyè mu. Mo wà disappointed nígbà tí mo kọ́kọ́ rí àwọn fídíò kan tó kọ́kọ́ fi sọ̀rọ̀ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Mo ti fẹ́ sọ̀rọ̀ láti gbà yẹn bọ̀ mo dákẹ́ wípé King Dr. Saheed Òṣùpá ní gbogbo ajá tó ń gbómi ní máa sọ̀kò mọ́ o mo mi sọ̀rọ̀ wípé èmi kọ́ ni màá gbèjà Ọlọ́run, èmi kọ́ ni màá gbèjà Ànábì, ṣùgbọ́n tabbat yada abi lahabi wa tabba, òun náà ti forí kó tiẹ̀ ẹgbẹ́ yẹn ti. Ṣùgbọ́n bí tẹ́ ti mọ̀ ní pé gbogbo ẹ̀dá tó bá ti lè fà ẹ́ dìde nígbà tó ṣubú,
ó tẹ̀lé òfin Ọlọ́run, torí òfin Ọlọ́run sọ wípé nínú ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ máa ràn lọ́wọ́ láyé òun ni ẹni tó ti ní rí tí kò ní mọ́. Ẹ gbọ́dọ̀ máa ràn wọ́n lọ́wọ́, ẹ gbọ́dọ̀ máa ṣàánú wọn nígbà tó ò ní mọ́ rárá, funny thinker, nígbà tó ò ní mọ́ rárá. It was this Oriyomi Hamzat. He came to your rescue. Gbogbo aláwọ̀ fídíò yẹn bó ṣe ń rá bàbà nínú stúdíò rẹ̀ tó ń sẹnu yẹpẹyẹpẹ sọ gbogbo tó wù ẹ́ kó sọ nígbà yẹn. Ó wá dì sí ó wá rántí pé olóṣèlú alátẹnujẹ làwọn bàbá ẹ̀ fi kọ́ ẹ̀ làwọn tó bí ẹ̀ fi kọ́ ẹ̀ àti pé alátẹnujẹ náà làwọn náà dẹ̀ ń. Tẹ́lẹ̀sì bá dẹ̀ ń pàkúta ẹnu oníbàárà rẹ̀ kọ́ láti gbọ́ o. I'm not in Oyo State. O lè try kó wá wù mí ní Kwara o. Èmi ò dẹ̀ ready láti bá ẹja torí ẹni títí Allahumma àmín ẹni títí ẹ̀ ti jóná kò ní kó náà mọ́ ti gbogbo wa. Ṣùgbọ́n kódà tó bá ní fi dáadáa san dáadáa padà Foríyọmí, ó bá Foríyọmí lẹ̀ pẹ̀lú kádàrá ẹ̀ kó máa lọ. Ẹnu rẹ̀ ò gbà láti tàbùkù rẹ̀, ẹnu rẹ̀ ò gbà láti bú, ẹnu rẹ̀ ò gbà láti yẹ̀yẹ́ rẹ̀. Tó bá fẹ́ ya àfi orí sú ní ṣe. Mo wo one video tí Baba Lado ṣe náà lórí pé àkàn tó béèrè wípé okay èlò ló fẹ́ gbà gangan láti máa ṣiṣẹ́ fún, despite the fact wípé ìwọ ló yẹ kí wọ́n fowó lọ wípé wọ́n á fowó ṣiṣẹ́ fún Oriyomi àti kò sọ pé no, torí dọ́tà send owó sí ẹ kó lọ fi gbalé àárí. We saw how you are dancing like a lunatic lórí pé wọ́n send 500,000 600,000 fún ẹ kó lọ fi gbalé. Ẹni tó wá sí inú ilé yẹn náà ló wà yìí o, inú ilé tó gbà fún ẹ tí kò tí pé 1 year náà ló tún dúró sí tó ti ń bú olórí rẹ. Èmi fẹ́ fún ẹ nímọ̀ràn ni o, mi mọ̀ bóyá oníyàwó àtọmọ o, nígbé kó má gbin èbù burúkú kalẹ̀ fáwọn ọmọ tó bí. Irú ti sọ́nà wípé àwọn tó bí yín òṣèlú àtẹnujẹ ni wọ́n fi kọ́ yín, ní tí wọ́n gbinlẹ̀ fún wọn ni wọ́n náà wù yẹn. But I would advise you not to do that for your children. Torí á difficult fáwọn èèyàn láti ràn wọ́n lọ́wọ́ pé ìran bàbá yín àforísù ní ṣe ni wọ́n á pa wọ́n nítàn. Mi bá wá rọ̀wọ́ náà wípé you are still a young guy. You may have a very longer way to go. Tí ọ̀nà ẹ bá rough látẹ̀yìn, you've gotten to a point tọ́lọ́run ti ready láti straighten it fún ẹ. You are given a second chance. Mi bá wá ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tuntun lò. Sórí gbogbo pé ẹnu mi gbà mo lè sọ èmi ni mo tó bẹ́ẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀ nǹkankan ó ní limit. Gbogbo nǹkan nínú ayé pátá ló ní limit. Limit tiẹ̀ náà wà o. Mi bá wá bẹ́ẹ̀ kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mi bá wá bẹ́ẹ̀ kò kárẹ̀. Kódà tó bá ní support Oriyomi Hamzat wọ́n yẹ̀yẹ́ rẹ̀ mọ́ o, má bú mọ́ o, torí pé Ọlọ́run ọba yìí gbogbo nǹkan ló fún yàn gbé kò fún yàn ní ẹ̀san gbé. Ẹ̀san ń bọ̀ o, tó jẹ́ pé ẹ̀san tó yẹ kó sọ Oriyomi Hamzat nà níjọ́ tẹ̀san tiẹ̀ náà bá dé tó Ọlọ́run pẹ̀lú gbogbo wa.